Memang waswa. Ni dia awak ni daga apa? Yang mana soal daga awak. Aha. Ni waswa tu ni ya. Aha, bosok. Daga dak aku lupa aku pun sepun itu. Yang ber. Ini temu wajah kan buai dia. Ya, yang lain dikeri-keri. Dia Midrona yin kompedi dunwe bigodo kaka je yo memang apa dia mau aso mere bu dun ko to wa dia noe hai lu wa nya ke yo ni Lẹ́yìn asọ́gbẹ̀ nìkan sọ́sọ́bọ̀ ló máa wù sàn zọ́ ìsọ́dọ̀ àsínú mìíràn sí tàbẹ̀. Gbọ̀ngọ̀ mìíràn mọ̀tẹ́gbọ̀dọ̀ yín àsínú àpàtọ́ àló àzọ́ àtọ́ téńgbéjúwe bẹ̀rẹ̀ kó tó ń sẹ́nu wà ó gbọ́dọ̀ gbé ta zizé kó. Une vie de consécration pour un ministère musical efficace. La prière, l'obéissance et l'engagement. Bon, nous mirons pour mon point de Bodoy. Il y a des d'Agoura pour nous le elle a mis le Bodoy. Aha, la bonne nous venons avec un kaka, nous boirons et nous bio, béom et lait, pour des giléons. Mais le cacajo m'a dit à l'homme et le petit. Nous avons vu au palais, nous avons dit à nous, nous avons dit, l'eau, mao et mao, nous allons béom et béom. Toka tiens mi bolole ni awa so mi to bole wo so kene nu mi do aso to wi wa me bole aso le yo e wa ba lo nu mi e ka yo e amlo aso ma u to nu ma u bo kana ja ko do ma u si ju ye ke yo lo azọ máa tán nù máa mọ́ra jàgbọ́ ló máa sí dúró. On peut faire la volonté, on peut faire l'œuvre de Dieu contre la volonté de Dieu. Il y a quand même qui est une collègue à Enissi Andi. Milo yi wa ebe Dieu mi amoro le mais gegeti agun gegeti mo nyonu yi agun oda ito boyi le gbokla to nu poto agun oto be yo eniba wima eniba o apapo mo po to ni orun si te to me mo so pe be yo le lo mo aso ma o to wa we ni Mibea, tiene o mau sanzo wawe, waka jago do juru mau tong, mau tu songo eso azoro kudu kudasi meru kudu kudu Maroko, awa mau sanzo, kama kawa le mau bara ni wako awa zo, mau veo ena chan lede. Àmọ́ pẹ̀lú ẹtí àtijọ́ àti yan dídọ̀hùn èèyàn kọ́ọ̀dọ̀ ni wẹ̀nu ẹ̀ lò gápá ẹlẹ́mẹ̀lẹ́ tìbọ̀ ènìyàn lọ yẹ wọ́n bọ́ ènìyàn tọ́ mọ́lẹ́ lọ mọ́ ọ̀pọ̀ ènìyàn lọ́wọ́ tó apapa ẹ̀ pípọ́ gbọ́nú èyí mọ̀tẹ́ mo dó bà nínú ìgbàdìrò gápá mẹ̀mẹ̀
Kau dah leh tu boleh. Itu kan ni kau mana kan ni kau ini dah leh betul kau dah ni. Ni deh kau fio, kau fuk pede. Tapi mau itu. No, ni deh lewa ni. Kau nak mau tahu tu tahu ni lewa. Ye dah pijio, ye nak leh lewe. Kau nak mau ni mesti sih kau. Bagaimana kalau mau kita leh kalau ni leh pijio juga. Oh, aku zaro bawa, ni ada orang boleh aku zaro bawa pijio tu. Aku tahu pun. Mungkin ya ada dia, yang oksigen mungkin itu jual orang. Oh, ni ada orang bawa pijio. Pemiliu pijio kakak pijio aku zaro bawa leh. Ni mana ni? Oh, ni so. Ni so apa ni lah, susu singko jina bo. Susu tak boleh dia apa, aku boleh ni susu singko jina. Dah orang dia so lah. Ni mana leh musuh boleh. Susu ji. Ni mana aku ji so ni dia buat apa ni susu singko jina. Kalau tu sah boleh susu ji no, kau dah kau biar. Kau so aku je susu mana. Mau nasi kau melu, fikir apa nak kau melu? Mau Yesus nasi kau melu ya? Kau nasi kau melu. Kita ni, lepas tu ambil kaya dah, mungkin selalu, wisma tu yang dua dia. Kita melu ni apa? Kami dah kau tu kelih mau, ni ada kau ni ikut tu, ni kau tu boleh bodoh. Ni apa tu? Timothy semua, apa kau ikut? Tak ikut kami pun. Dia Timothy dia biasa je. Ni nama dia ni kan dia fileo. Ye pula ni, bo ekya do hasino le keleo. Le cia ye mo ni le bi bo ite do apa je ma ho mo ite no jina mo keleo. Keleo ni te ka hasino le keleo. Lo fi kali no mi le bi yo lo no e lo fi ni le o e ka ma sino le kere a me le bi e ka sino e me ka sino e te bu no no e le o e ka e le sino lo mi de le ka sino le to e le ka mi bo lo je to e wa so mo e ru pi se te ko lo so mo ti o te se ma pa wo ko ta lo ka ko ko e ka fi.
kuto. Bono do mekukule ho. Mekukule bo ho eneo ko wali. Nuplome yeto eneo sobo medele si nudidi jari. Nudo moncho todo sie mauton rote kanji. Boho e lole ni utu. Bonewu aklunotu meni etole mede budo ebi aklunoto meondona lekosi nunyanya wiwa gudo agba esasika agba esasika abi pata gondo blona lekelewe ena nomo do kwenda hodo kwenda hodo kobia enolemo agba eso ati dobrona podo eso kodobrona po agba mu kontoleo wenu eja jonu ewa pe owe eno de yeton amode leo eno saye nunu yayale eni medesi ku de nunyanya eho ndo si bezanto meo nujonu we ena no sweto blona do edo kanto si acheme bisese boje aloni bodo besi some bo ena sweto wa ndagbe bina mémoire fide nika ene dino edo kodo beto edo osun egbodo emi maofi be makaro maofi yosi nuwa de moero alo eton wa leo edo kodo beto mo koto leo mondrona zevido nu doko alo egbodo fi nunu koto awe ndole beto mi muda gbaza mebo nubo mi na ba mi leo bi lo beto emiyan mi ade afọ ito we afọ de ito eko yame amo we pe ni bionia nu pe ni bi o lole ede afọ ito bo edo ni lole eku yo we lole mo e kada edo mo me ede o eno nya be ton ko blio wọ́n fún ìdókòó wọ́n ẹ̀nà lóore ẹnu dé yé jẹ̀mẹ́ àpàgbà ewé o Timothée si o Paul mẹsẹ́tò Paul lọ sẹ́tò Timothée lọlé mẹ́rin kọ́ ìmẹ̀nẹ̀ wọ́n mẹ́rin gọ́ọ̀lì filẹ̀ tọ́sí yé tẹ̀lé ọ̀pẹ̀tọ́ fún bíwẹ̀ yìí ló yèdò pọ́ àkọ́ ẹ̀sìn fún yọ ìkọ́ ẹ̀kọ́ fáwọn máa kó lọ ó dé rẹ̀. Bọ̀mẹ̀lẹ̀kọ́sẹ̀ bọ̀ yóò fọ̀ pẹ̀lẹ́ fún òwúọ́ ẹ̀sìn wúlò ẹ̀kọ́ ọ̀pọ̀ nùmọ̀ kọ́tọ́ bá jẹ́ kó tó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ lọ sí mọ́ nùgbọ́ ẹ̀bọ̀ ẹ̀sẹ̀ òwe báyé ní ọdún tó wá ẹ̀sẹ̀ tó ti mú kékeré rẹ̀ lọ́wọ́ dèjẹ́ ẹ̀ kó dọ̀mọ̀ lẹ́jẹ̀rẹ́ má dọ̀mọ̀ dèjẹ́ ẹ̀dẹ́ mojì dédé bí dèjẹ́ ìdọ̀mọ̀ kẹ́kàbọ̀ nyìkọ́ ẹ̀tọ́ wa tọ́ lọ́jẹ́ nọ̀kọ́lẹ́ wẹ̀lú ma tọ́ sí wẹ̀gùn mẹ́wọ́n mẹ́tọ́ kó mẹ́nu ikú ẹ̀ lọ sí nyìkọ́ ẹ̀tọ́ jẹ àgbà kó jẹ àkúmẹ̀ lójọ́bù yẹn ní pípé lè wá ẹ̀ ẹ̀pẹ́ à pọ̀jọ́ nùwé lẹ́tẹ̀ yóò tọ́ pé wọ́n lọ́lẹ́ ẹ̀dọ́nù yẹ ọ́ ilẹ̀ akó pọ̀ yẹ dẹ̀dẹ̀ sí ẹ́ kábàbọ̀ lè nù kúrò mẹ́tọ́ bọ́lá lè mẹ́kúkú lẹ́kọ́ fọwọ́ fún ẹ̀ ọ́ wáyé bọ̀ ẹ̀rọ̀lẹ́ ẹ̀jẹ̀ àlọ́ kó pé ẹ̀ nù lápọ̀ náà lọ. Ìmẹ̀lẹ́ mi sà ní bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ ìmẹ̀lẹ́ mi sà ẹ̀bẹ̀ kìlọ̀ tọ́ fi lè tọ́ sí mi sà wọ́n nà lọ sí wọ́n lọ ẹ̀bí ọ kpọ̀lọ̀ à gọ́mẹ̀ nùdẹ́ ẹ̀kẹ́kẹ́ tó yẹ fi diẹ ọ mi kọ́ lọ kpọ̀lọ̀ à gọ́ kó diẹ mi lọ́lọ́ mi tùnú dàgbé ọ kó ká gbọ́ ìwà àló mi tùnú dàgbé ọ kó wà á gbọ́ ẹ lọ kò mi yẹ kó sí ẹ̀ ẹni ọ ní wọ̀
Bon, nous attendons un domaine comme nous avons fait Philippe. Nous avons mené bon, mais on vous met on. Mais vous mettez on, alors vous dodo mettez on, et mais il y a quoi ouais à. Et quand il y a nous, alors sous nous, alors à quelque part, nous attendons les, est-ce qu'on peut dire? Hein? Nous attendons les, et les pour nous les voir. Et donc on dit cacao, et bien il y a quoi et quand il y a nous, alors sous nous, alors, et là il y a gandou, ganan. Maman a venu au Guinée. A quand il y a donné cacao, nous voyons dodo mais où, beaucoup quand mobilo, nous attendons les gens dans les boissons. Les quoi ils mettent quoi les gens qui vont dire bah qui cacao. Et donc les points mon pote non, il quoi les points là on a dit que il mais là on a une mémoire nous points mais il faut le lire. Que déjà qu'il est déjà là on dit pierre on dit là on se dit là oh toi et ne wa. Mon gars loulou. Parce que quelqu'un est le démon le mime. Ainsi nous l'aime. Ben il a été un million panchi. Boyon faux. Boyon weduo. Minobaro, ei gapo, bolo eteni, boja na konga ma oboyo mino na kaledo, emi yo gapo, boyo asapo, boyo wenu, boyo no le biblo se, me ka ka ka. Amo ayo, awa ma o sina zo. Boka na wa itu. Mawo, e ka yo, awri tobi, totwe. Asito lo mo ene ko chumi de ora don de o e a don to we mo e no to da ba no ya ha o vie ma ka baba nu na wa me vie ma ka baba no wa ba nu a bi o no ko we bo nu nye no mo pe ni no ko kan le ni o ma ji pere mo si wúlò mo tún ma ji ga me bi a àwọn no ji pere pere àmọ́ e de bo ha e so ni bro na ji o ha o ni na ji ka bo fu mo si wa ni we pere àmọ́ na so mo je hun ji mo je mo ko ji me ni o ko alo na i kan mo ye ko ji me ni o ga ko be bi na e o a ni ni o me e o ko bi e me ni ko ga ni ko asa bí gbẹ̀dẹ̀ wá tẹ̀ mọ́ wọ́n sọ àdìgbò lẹ́nu kòkó náà wọ̀lẹ̀ ní àmúlẹ̀ lé àá tẹ́tẹ́ àdìgbò kòkó náà rẹ̀. lóyè ọ ẹnu náà múlẹ̀ nùdé ẹyẹ ọ o gbẹ̀tọ̀ lùkú lé jíwẹ́ nì mímú àyè gbẹ̀tọ̀ lùkú lé jíwẹ́ nì bọ̀ ẹnu náà múlẹ̀ nù bọ́lá fúlẹ̀ dọ̀ ẹni gbẹ̀tọ̀ lùkú lé jí bọ̀ ẹni ó ẹwà nílé mu ìdò àpẹtọ̀ bá ẹni bọ̀ ìyànẹ́. But you know, we don't have a good woman there. Me don't have one. Me there now. Can't you have any away on the phone? Me kodo ni kodo ko. When you call any over that can, you call it. You call it Jesus. We saw you call it Bana Jewea. That's the one you just saw. That's the one you really. Me don't know. In a candy, but in the name of the here. Fẹ́ẹ̀rẹ̀ ni ìwọ ayé ìdìgbé yìí ayé wọn ní ìwọ ló dàkọ ìtọ́jú ẹni ní ọ̀pọ̀ ẹ̀tẹ̀ wọ ẹnu ẹ̀yẹ ọ̀pọ̀ ẹ̀tẹ̀ wọ náà àdúrà ẹ̀rẹ̀ wẹ̀ ààbò rẹ̀. Wọ́n ń wẹ̀tẹ̀ wọ ẹnu yìí wọ́n tọ́jú lọ yẹ yín ni wọ́n èyí lọ nílò mọ̀ rẹ̀ ló kàlẹ́ tẹ̀ wọ́n ní bẹ̀rẹ̀ ìyọ́n ní alẹ́ sọ́dọ̀ ní sẹ́ńtò wẹ̀tẹ̀ wọ́n. Mi azẹ́mu ìdè ní gbọ́dọ̀ lé mi kó aṣọ mi lé sọ́dá jù mi dẹ̀wẹ́ mi lé sọ́dá jù ẹ̀ Jésù ẹ̀ náà sọ ẹ̀ lé sọ́dá jù àlọ́ Jésù ẹ̀ mi ní asọ́dá jù wọ́n dé bùnú ẹ̀ mi tọ́ gbọ́dọ̀ náà wọ́n náà kò mú lò fídé àlọ́ ìyàpẹ́lẹ́ mú náà bọ̀ lò fídé bọ̀ mi pẹ́lẹ́ bọ̀ kẹ́sà wà lè bọ̀ mi náà kò mú mọ́ mọ́ lè rẹ̀. No, awadi de da ori no bi ani
awon je ti ro go no me no podi bo etun nu e ma wa ni bo tun me ma o ni ni e so me na kuku abo no le e ma ko ja so ani awon e na lo te bona lo ka ko do pe ko do nu de ni taba to le de kuku e da e kan lo ajijo ma ni bona lo kanji bo nde mo e do e na blo e we si pe oh me aso me esa gani me le bisi mo ya amo no mi so no nya ni no ka won e to le mo koro wen yo wo si le ni yo wa ngulu kaka bo je ngulu mo bo pa bo ndabi de nani ha no si no do ni na asa le mi o ha ma ni na wo o to ni a àwọn mi de le gbọ́dọ̀ fo mu le to si mu le ko me o bo me yo kan ko e gbo kan che won le bi no le bi no kata e o mo me yo ana do yo e do ha ni go ni koko do ko so agbo me so jalo kana ni pẹ̀lú ni ti kan ya o me le na pe kan ko e mo de bu o bo na te ro asan ko e mo de bu bo na te ro nde ko e bo nu ko to da ko de so nu ko e kan nu da ko to nu ko e kan di o me bi no wala le be o eje do wo ma o ba ro mu mi na o te yin nu ko nu bi wi wa to ma o ba ro mi lo fi le o lo gbe le o lo ga le o me mo lo gbe le o lo e mo lo ni mo pe so ni mi o no ko ka mo lo le eni wa de mo lo ni wa de ni ne ni jajo mo lo e ba no lo le no wa si no le no ko ni a ile no ko se ni ko lo ni a sando mo ni e so mo nu e ko di no melele ti lo àbí baptiste mo mo boyi pasino boda kontomo nu ye lo na ko lo fi mo no titi ma ko ko dia na ijewe to ko me le bo ye e be to le mo o we wa me da ti ko me we ni ma da di bua a di sunu wa azwene no we ni yo na bona blo gasto mi se bona blo na blo e a me bona mesi amo no ni o kaba e no ni o ndi wa yo ene o mi a ti imene ko do file to si le ko lo mo no e no wi ba ni a se ko ye no ji ko ye yi ene ni do so ne be le ko ka wa ne yo ti mo ma ha mo wa ni lo ti ko lo fi te be e wo ka to ile agba o fi ro re ka ko le e wo ma we nami e ko ka le ba la si za nami pere we ko pere la si za un pere o pa ni mo mo bo ni nu ko pere lo ki ka me o me o Medole emi mau vi medole mi mau to yo eduna de ala si nu gbelegble yeme bo alo le se nu go o do flaya a me ko go o da che o bo na le ni ma tre tu be ma ko ma de bu a le yin nu egbe yo mi tu wa mi tu mo egbe yo lo bo nu yo e alo mi tu wa mi tu si ha mi tu mi bo lo mi ma le ye bra he go ni o ni pe ni ku ni ko ni ko wa gbe wa àwọn lo ye ko nu wa ko nu gbelegble ni wa ni yo no ya o le ko bo pa kada fo emi o e ni le loro me me beto le o emi o e mo lo yi si mo lo yi beto le beto pe o beto no me mo wa ni do gbe ri a àmọ́ wà ní ìdò ẹ rí ìwé tó ń pè mo náà lẹ́kọ̀ọ́ sí ìwà ìdò lẹ́gùdò náà
Có nhà mong đó chứ. Hả? Thế này á. Có phải là cái này của đại lý nào? Nhà nó có thì nhà có nó cũng, nó ăn nó cũng. Bỏ. Cái nhà mà nó không bị đâu. Nhà đó đồ xem cho mèo. Nó mà quá. Aku asli ke dalam buah apa? Ayo ho asli kuno. Ni mau ada dia. Untuk mu dia ofisi swa. Kamu mama wa asli kuno. Bo, ya ko ka no ka kai le mo ra ni no ko ka ni asli kuno. Bo. Nyao mo si aku le boji, aku batis to le boji. O wa gbewe. Bo. Medio yi mu bo nu ko e. Fono. Nwe mi o ko e gbe ti o. Mo sọ fún ìwé lọ̀gá dí àwọn òun lè kọ́ tọ́lé ìkan lórí èmi kókó ẹgbẹ́ ènìyàn mi wá pọ̀ mú bí i pé àwọn sọ mi ní àkó ẹ̀ lóòótọ́ ó tó àzá táwọn ní ọmọ ìwà nípa ìbí ọ̀ àzá fọ́tọ̀ ní ọmọ ìwà nípa ìbí ọ̀ àzá kò ń kún èdè ọmọ ìwà nípa ẹ̀dọ̀ kó lè à òmì àwa yóò kó gbogbo òun pa ìhàn ní ayé ìjẹ̀dọ̀ bó jẹ̀ kó ní o ẹ̀ á jẹ́ ìfìyà. Mero ona ndio. Mano. Ainda eu fui período na divido mime. Nem fui período na divido mime. Mau cái phụ chỉ tạo. Đến đó có nhà đấy có sao nó có chơi nó cả đà. Có chỉ tỉnh phạt, có lên chơi đôi bên nhà đi. Nếu như nó khổ, bé nó quay chạy cho mẹ. Thế mà cái đồ phi này muốn lên qua chạy nó không bên nó mẹ. Thế nếu tua người ta trẻ qua ổn xí đi về áo ấy nó qua đổ nó ổn ấy nó qua đạp nó qua đạp rồi aku nó sampai nó ổn vậy đấy mà nó merah ổn aja lah tu yang dah jatuh mudah aku dah jadi nó quên nữa đạp cũng vậy đâu à phim đi phim nhiều ấy cả một cái nó quên được mudah rồi nó lúc kia quên xuống nó quên giờ gì còn ấy il nous faut de la rigueur dans le traitement. Il nous faut de la rigueur pour pouvoir travailler. Mais quand même, les gens, ils sont en nhau. Ils sont en train de dire, quand tu fais ça, pour les jobs, pour nous voir. Et quand tu as voir, là, on a le micro si pour voir. Alors là, tout le monde sait comment c'est venu. Si vous pouvez voir, donne-nous. Ils sont bons. Sur la micro, ils sont nous pouvons nous voir. Tu vois, moi, c'est moi, zio. Mo gbọ́ lé kòló lẹ́jọ́ sí i ẹ̀rọ àtẹ̀yà ní wọn gbọ́dọ̀ ìjàwé àgbà sọ́ọ̀nù wọn mẹ́lẹ̀ jẹ̀ ní à ẹ̀rẹ́ fi ìṣúná lẹ́ni kan mẹ́lẹ̀ jẹ̀ wọ́n àdúgbò à ẹ̀jú tó lẹ́wọ̀ ẹ̀yà àpàdé sọ́ọ̀nù wọ́n rẹ́ wọ́n il nous faut de la rigueur, il nous faut vraiment capter des choses à tout dit. Les règles qu'on s'est données là, il faut faire quoi? Pour veiller à sa règle. Et faire ce qui est bien. Parce que ce n'est pas pour. Mais là, je vais tourner les amis, mais les notes d'avoue, mais tu m'as dit, quand il est temps, et qu'on dira aussi tout le monde. Mais tout le monde. Donc, à l'éducation, nous, au randigi, modo par mal. Si on dort. Bonjour, chaque fois dans mon yard. Bonjour, méthodiste les dehors. Et mon baptiste les abat, il est hein? La rigueur. Asseyez-vous, asseyez-vous. Oh, mais quand tu dis qu'on le voit, ouais. Asseyez-vous, vieux Guadamé. Asseyez-vous, mais on va voir la tournée. Bon, on va voir, àwọn àbúgbọ̀ pé mo yà gbà lọ mi wè. Nyẹ lọ yìí yàrá nípa ní ìlú fìyà mi lọ́wọ́ yàrá ká òun musa mi ní wà. Gbà lọ mi wè. Pààrẹ̀ nà pẹ́. Ẹ nà mọ́ àwọn ọmọ yìí nọ. Ẹ mọ́ àwọn ọmọ yìí nọ. Ẹ ní gbẹ̀dọ̀ wẹ̀ nù yìí ní àmà sìnkú gbọ́dọ̀ wà kùn gbẹ́ jọ̀tọ̀ mọ́ ẹ̀. Eka ele do jẹwẹ la, mais puis me définir on est en train
poser avant, les lois qu'on s'est prescrites là, il faut qu'on puisse les respecter. Et quand on est en train de respecter ça, les polices que nous sommes ne disent pas que on est contre eux. Non, là, on a nos collègues qui ont bloqué. Il y a quoi là, j'ai eu des télévisions, j'ai eu moi, il y a une autre gars où il y a ça. Non, mais on peut les dire, mais il y a des ouais. Nào giờ đâu nhiều, biết chuyện, biết chuyện, ini abali betul dia tu susu semua baru aku wahai dah sikit bang. Wah, mau beli ya, dia yang si budon di, ciu, kenton ni, nasa kenton dia, mau nasa, ama bro kan itu, nyesu mau kan itu aku, demisi, mau ada lagi mau, dia ni kok beloi, tapi ni kan ni. Meleno sama le mau eblo zen eblo apa inoso dunu de na pon bo mi no ko wa ni na nu se ga ko isi aba le do wa na o se ko ni ja yo do ni a mele ti ma mo eblo le mo wa mele mo le ni ya pa da gbe ko pa le mo ya me mo le ti a elole me de nu gbe pa si gbe sa to me le o ye na tidi agba kweto so da de ne fi o ko no wa lu kweto de so lu do kan fi fo me do ko no ida kan de so se ko bere ti no wa mo agba kweto si mo so da wa agba ni le kweto na so àgbẹ̀dẹ́lẹ̀ ní jùlọ wà lójà pété àwọn àlùmí dá fún gbogbo yọ ẹ̀ àbí àgbẹ̀dẹ́lẹ̀ tọ̀mọ̀ mẹlẹ́ náà mọ̀ ìka wà nùmẹ́ ọ lẹ́mẹ̀lẹ́ lè éde nù gbégbélé sí gbẹ̀sáyé sínú tọ́mẹ́ ọ. Ebe lọ, nous avons une responsabilité d'enlever ces choses de notre vie. Maintenant, quand on parle des poissons, bon, on va faire le boulot. Voilà. Não é o ele melhor aku não só baca só que me asa kan só que não já jumpa por isso só que mas esse aku não só baca me pada não na lei de dia não aku bolou só baca me de dia não pada não dia ele comme ça, on ne fait pas comme ça. Bon, mais le rang des délais, c'est présent, mais comme bon, mais malgré le mot, on peut faire. Mina, nous donnons quoi faire? Nous donnons, mais il est les deux mille. Bon, il n'a pas le mille au début. On a pas le mille. Les miens, nous, quand on est massé à l'idée, il nous a nous dit, il n'a pas le mille. Bon, mais moi, on a ça, nous vivons bon débout. Bon, nous vivons bon débout. Bon, nous blé dans présent, à la part, on débout. Et fille, et moi, ah, fille, et si vous y dites bon débout, et vous fille, tia, ma ou à nous des idées, quand tu l'as fait, moi, ça, on dit à mon émeur. Par exemple, nous offrons une maison avec les asiles. Il y a un moment où c'est bon, c'est bon. Nous savons quoi est un moment où c'est bon. Nous y tabac là depuis il y a autre collègue, il y a un saint mao. L'autre mao mais diaka Jésus le berfio et là nous gapoeko on a vu Laurent va mais vous c'est où ma ta nous le fi ka et Jésus là wa di ko la tiens ko ni le ko ma ta nous le a ngere ngere e ba bi na o de chaque village de mi no
Ena bebe bela tani ko efe ya bo eso ni ka ye wo. Mi go free lo le ma wo no mi wa no ejoro bi ma wo zo atoro mu ma wo no do mi ofi. Wala mo se ajoda ibu mi lo. Don e wo so mi pa ko. Mo mere mo wa fi wa so wa mo ne se ko ni ya wo. Pa ka mo lo le o fi wa be wa. Fie na foto fine one bo ina ka ko we do ka ti ne si wa ta we ka we ko
Mafo, Bidro na Jihana. Epo, ewe ni aso. Ewe ni do emisi. Aso lo, mipo bi ega no fi ka to bo. Ewa ni do. Mo ka kun Jesu. Mo le ku so ko, emi yo ni Jihana no. Aso ku do an de le awe. Le aka igani. Jo. Erote. Mo le e ku we ku gbere wa. Amo me ko ene le o. Be to de le we ni bo ni na. Mo ndo yi. Bona do wa. Mere bulole mere ma o so la to ti kuna go e wa. Amon go e o ma te do ma o ton. Mo ko e no ko. Ya wa ni mo. Akun fi le jade. E ja da ko do. De o ti bi o, ye ko ka do ni ya. De ma wa ni ka. Ko me le a ko mi ya. Ko pa se o. E yo mi ya. Ajane lo je yen mo mo na ko ajane fi o mi no yen su bo e fi o me ko wa ko ka e su bo ajane yo bu yi ma e su pa passer sur évangéliste moi je n'ai pas le nombre qui est mon problème c'est la qualité moi ajane yo va et repose en paix non c'est ça bon et quand on va ka ja wo me ba no nu pikira wa ya ho e mo no wa no sie me ka ya wa no jojo e mo wa ai e mo mwe na do blo celui qui ne veut pas faire ce qui est bien trouve les excuses. Celui qui veut faire ce qui est bien trouve les occasions. Alors c'est à nous de nous ranger dans une catégorie. Il y a un côté qui don't win. God will make a way where there seems to be no way. He works in ways we cannot see. He will make a way for me. He will be my guide. Hold me closely to his side. With joy and strength for each new day. He will make a way. He will make a way. Dites-moi. En français, Dieu ouvre un chemin. Haïnion père, il est pas haïnion. Bobo l'est puis beaucoup l'est puis de. Moi j'ai reconnu n'est rien de ton mot. Ensuite, t'as laissé mon nom. Si t'es rien de ton mot. Il est pas. Oui, dans ton bon mère, elle va aller. Haïnion père, dans ton bon mère, elle va aller. T'as vu là, bon, moi, non, et son bleu de moi. Haïnion dit moi. Et au camp, et bas, nous et nous. Bon, et bien, ensemble, nous, qui aussi nous l'avons fait au camp. Et au camp. Bon, mon frère, encore au bénéfice. Ben, il baptiste. Mais puis, bon, nous, il a Didi Bopa, Maouli, et n'a pas de fille, vous me le rend, bon, à des gens qui n'ont pas Maouli. Et là, beaucoup de cantons, mon pote, les gars, un local job. Il y a des gens qui s'appellent Adora Ministry. Le gars, chaque 21 du mois, il sort un titre. Chaque 21 du mois, il sort toujours une chanson. Mais toi, chaque 21 du mois, à 21h21, il y a toujours une chanson qui sort. Nous, à l'Adora Ministry, on va les bétons. Alors, nous voyons le beau, le bien et le beau au service du vrai. Et là, elle a d'abord dit qu'on doit aller dérouler les mains. À nous, le radidio. Hein? Non, gars, il est bon. Il est bon.
sans doute nous les nous millions nous les utilisons nous millions combien mais donc il était qu'à faire des brûlés nous bon les miens ma bon di ma o so atolo mo di anti ko baba o tolo mo so na bi ka titi ko mi si mi no ti e no la de dio agbon lo pe lo go ho ya me ko mi to ka lo gbigba me ko mi titi mo so pe mi le so to mo isabalu we ko go mo so wa bo ko mo le o mo so wa e ka ba ni ko lo te ni ge si alo e ba ni ko e o te ni ge tẹ́mù yẹn a lè fojú yẹ wọ́n sọ fún báyìí sọ́kọ́ lọ́nà ní àwọn tó gbowó wọn kọ́ àwọn àwọn àṣà kò ní ìlọ tó kù àṣì náà lò tó bá mẹ́yẹ àwọn àgbọ̀kọ̀ yẹn yà mmiri àbúrò kaka pọ̀ nùwé àṣọ ẹ̀ bọ́ sọ́dá sí nìyẹn ẹ̀ ẹ̀ ní gbọ́dẹ̀ ọ̀hún pè gbọ́dẹ̀ kágbé yọ ní ìmáwọ̀ gbòòrò. Yàrá àná àmọ́ lọ́wọ́ fún àfihàn òótọ́ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ìsọ̀wọ́lọ́ wà ìwáyé wípé wà bá ìsọ̀wọ́lọ́ wà ìwáyé wà mẹ́ra ó sì rí tọ́wọ́ ọmọfó nífà okay. Ini baru tahu wairo potensi. Asal nggak boleh sudah biasa. Asal mau kulit juga sebagai titik betul. Gitu mu. Era biasa ini kalau kita tak foto metode, lufu biasa mu. Asal nak wairo. Ni kalau mu tak kulit foto mesin kuto. Ni nak buat asal kau tu menameo. Ya. Mulai mau ini semua hari menunggu ini ya semua boleh nak konsumsi ini kami apa boleh kami iya nak lekwa nak kalah kita tahu lekwa donc menu konformasi beliau menu khosa kan itu menu fasilitas itu beliau menai filiasi kami kali kepasi kami itu merasa Di belakang. Masih ada kami. Bravo.